أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún Allah subhanahu wa ta'ala, àtọrọ assalatu fún òṣìṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam, bí Allah subhanahu wa ta'ala ìrun salatul fajr eléyìí tí a kí láàárọ̀ yìí kí Ọlọ́run kí ó gbà níjọsìn lọ́wọ́ wa, àti àwọn èyí tí a ti ń kí síwájú náà kí Ọlọ́run kí ó má fi sí ààyè àìnítẹ́wọ́gbà birahmatihi ya arhamar rahimin. Gẹ́gẹ́ bá a ṣe ṣe lálàyé fún wa nínú Ramadan, pàápàá jùlọ ní àsìkò tí a ń ṣe àsìkò tafsir, a ṣe ìkéde kan nígbà náà, ṣùgbọ́n ṣe é ṣe kí ọ̀pọ̀lọpọ̀ wa kí a má fi ọkàn sí ìkéde náà. Kí ni ìkéde náà? Ó náà nípa sọ pé tí Ramadan, tí a bá ti parí oṣù Ramadan, àwọn ètò wa kọ̀ọ̀kan yóò yí padà fún àwọn ìdí tó pọ̀. A sọ díẹ̀ nínú àwọn ìdí ọ̀hún. Ètò tá ní yóò yí padà, ó náà ni ìjókòó tafsir Qur'an, èyí tó máa ń wáyé ní gbogbo àárọ̀ yawmul Jumu'ah àti yawmus Sabt. A wá sọ pé a fi mọ́ lórí yawmus Sabt nìkan, tí yawmul Jumu'ah a máa dá dúró, yóò lè jẹ́ yawmul Sabt onìkan ní tafsir yóò máa wáyé ba'da salatul fajr. A ṣàlàyé eléyìí nínú Ramadan, ṣùgbọ́n kí àǹfààní yìí kó lè wà fún gbogbo àwa tí à ń gbọ́ wa láti ọ̀nà tó jìn, tí a sì máa ń fọkàn bá ìjókòó tafsir tá a fi máa ń bá a lọ, ló fà tá a tún fi ṣe àlàyé yìí láàárọ̀ yìí, wípé láti àsìkò yìí lọ yawmu Sabt ó nìkan ni tafsir yóò máa wáyé. Àti mú yawmul Jumu'ah àti mú kúrò nínú ọjọ́ tí tafsir yóò máa wáyé. Abẹ́ Allah subhanahu wa ta'ala kó má ṣe gbà níjọsìn lọ́wọ́ wa. Bá a ṣe wá mú kúrò, àwọn ètò míì tún wá wà tí a fi rọ́pò rẹ̀. Ó náà ni ìdánilẹ́kọ̀ọ́ eré tí a ó máa ṣe ìkéde rẹ̀ láìpẹ́, tóun ó máa wáyé bayna salat al-asri wa qubayla al-maghrib. Òun ó máa wáyé láti nǹkan bí 4:30 àbí 5 sí 6 tí yóò máa wáyé. Èyí ó wà máa jẹ́ láàrin ọ̀sẹ̀, kò ní jẹ́ ìparí ọ̀sẹ̀ báyìí, fún àǹfààní àwọn tó ṣe wípé ibùgbé wọn ó jìnnà síbi táwa wà yìí, tí kò rọrùn fún wọn láti lè wá máa jókòó ìdánilẹ́kọ̀ọ́ ìdájí báyìí, àbí àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí tí máa ń wáyé bainal al-maghrib wal isha látara ọ̀nà tó jìn. Ṣùgbọ́n tí ìdánilẹ́kọ̀ọ́ bá wà, oníkálukú yóò láǹfààní. Ẹni tí ó bá ráyè lẹ́yìn salatul fajr yóò ráyè láàrin asri àti maghrib.
àbí tí ò bá ráyè láàrin asri àti maghrib yóò ráyè bain al-maghrib wal-isha. Kó sà lè jẹ́ wípé gbogbo àwọn àsìkò yìí ìdánilẹ́kọ̀ọ́ yóò máa lọ nínú markas wa ń bí níbàámu sí ààyè tí oníkálukú bá ní, pàápàá jùlọ fún àwa tí a wà nítòsí tí a lè máa wá sí markas lọ́dọ̀ wa ń bí. Ìdí nìyí tí a fi mú yawmul jumu'ah àmú kúrò ń bẹ̀, àwa fi ọjọ́ mi rọ́pò rẹ̀ láàrin ọ̀sẹ̀. Ìdánilẹ́kọ̀ọ́ tí ó sì máa wáyé kìí ṣe tafsir. Àwọn kọ̀ọ̀kan èyí tó ń ṣẹlẹ̀ láwùjọ wa tó yẹ kí a pe àkíyèsí wa sí, pàápàá jùlọ láàrin àwọn obìnrin wa, nípa àwọn ìròrí tó fọ́nká. A ṣàlàyé fún wa pé ṣaitan tẹ̀rí yẹn ọ̀tá wa lọ́lọ́wọ́n bá pé ṣaitan. Ọlọ́run inna shaitana lakum aduwwun mubin. Ọ̀tá tó fojú hàn ó ní ṣaitan jẹ́ fún wa. Ṣaitan tẹ̀rí yẹn tó bá rí wípé òun ò lè rí ọmú níbi nǹkan tó tóbi nídìí ẹ̀sìn, yóò lọ dúró dì ọ́ níbi nǹkan kéékèèké. Níbi nǹkan kéékèèké yóò dúró dì ọ́ ń bẹ̀. Ó ti mọ̀ pé níbi nǹkan kéékèèké yẹn náà òun yóò padà di títóbi náà. Láàfin máa rí pé àwọn ọmọbìnrin míì ń bẹ tó ṣe pé ìhòhò ni wọ́n rìn. Àṣeyọrí ńlá gbà ilé jẹ́ fún ṣaitan, kọ́lọ́n kó ṣọ́ wa ń bẹ̀, àtàwọn ọmọbìnrin wa àtàwọn ìyàwó wa. Ṣaitan ó ti wá jákàn nípa àwọn èèyàn kan wípé àwọn eléyìí kò sí bóun ṣe polongo hòhò fún wọn, wọn ò ní rí hòhò. Wọn ó lo hijab, wọn ó lo jelbab, kódà wọn ó lo niqab. Ṣaitan rí pé òun ò lè ríṣẹ́ sí lórí àwọn ilé, ṣùgbọ́n ṣaitan yóò ṣiṣẹ́ lórí ìròrí wọn. Wọn ó kàn máa lo jelbab náà ni, wọ́n máa lo khimaru yẹn náà ni, wọ́n máa lo niqab náà ni, ṣùgbọ́n nínú ìròrí wọn ò ní yàtọ̀ sí àrìn òhò náà. Ọlọ́run kò ṣe wà bẹ́ẹ̀. Ibẹ̀ yẹn ni ṣaitan ó ti lọ dúró dè wọ́n pé ó dá ẹ máa lo niqab yìí, ṣùgbọ́n ẹ̀ ní yàtọ̀ sáwọn tán rìn òhò náà. Bákan náà àwọn obìnrin lórí àádáadáa yìí, a fẹ́ lówó, àwa náà fẹ́ kọ́lé, àwa náà fẹ́ rọkọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin míì wọ́n fọ́ndà sọ́jà lẹ́sẹ̀ títì, wọ́n ń ta pure water, wọ́n ń sáré jẹ̀nàjẹ̀nà. Ẹlòmíì alájàpá wọ́n ń ṣe balabala káàkiri lérí pé wọ́n ń wá owó. Ṣaitan ó ti ṣàṣeyọrí lórí àwọn yẹn, ṣùgbọ́n Ṣaitan ní mọ̀ pé àwọn èèyàn kan ń bẹ lóbìnrin láéláé wọn ò ní já lambalamba káàkiri látara ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n gbọ́. Ṣaitan ní mọ̀, àmọ́ Ṣaitan ní ó sọ pé ọ̀dà inú ilé tẹ́ jókòó sí yẹn náà ọwọ́ mi ó tẹ̀yìn bẹ̀. Yóò wá rí wípé àtẹ̀yìn àtàwọn tó ń já lambalamba káàkiri yẹn kò ní sí àtọ̀ láàrin. Yóò dẹ social media sẹ́yìn, nínú yàrá náà ni ó wà. Ẹ̀rí bí ó sì bẹ̀rẹ̀ mọ́ post ara rẹ̀, à ń ta bàtà o, à ń ta bí ṣe ń fọmú polówó ọmọ ọmọ ṣe làbàlàbà lábẹ́jẹ̀lẹ̀ bàbà. Gbogbo ọwọ́ yóò máa ṣe ọwọ́ lẹ̀, à ń ta báàgì o, à ń ṣe kíní kan o, à ń ṣe kíní kan o. Ẹ̀tún ẹlòmíì ó máa ta àbáyá, yóò wá wọ̀ ẹlẹ́yà, yóò kọ̀ dì sí pé o àbáyá ìdá o. Ẹ dákun kí ni yàtọ̀ láàrin òun? Kódà ẹni tó wà lọ́jà gan ó tún fẹ́ ṣe. Ẹni tó wà lọ́jà ó fẹ́ ṣe. Ẹ wo Ṣaitan. Ṣaitan ní ti ní sáìsì oníkálukú fún pé ẹ̀yin ò fẹ́ jáde àbí kò sí wàhálà. Ẹ dúró bẹ̀rẹ̀ náà. Ọwọ́ jà wa náà ó tún ká yín níbi tẹ́ wà yẹn. Bákan náà ẹlòmíì ó mọ̀ mójútó ọmọ rẹ̀. Ọmọ yìí o tí ó bá lọ skul mùsùlùmí ni ó lọ. Ọmọbìnrin yìí tí ó bá lọ ilé ẹ̀kọ́ tán ti ń lo hijab, tán ti ń ṣe gbogbo ẹ̀, tán ti ń kọ́ Qur'an, tán ti ń kọ́ Arabiya, tán ti ń ṣe hifzul Qur'an, tán ti ń ṣe gbogbo ẹ̀, ó ní ó lọ torí pé ó fẹ́ kọ́ ọmọ yìí ó rò papọ̀ mọ́ àwọn tí ó dá. Nursery school tí ó lọ, primary school tí ó lọ, secondary school tí ó lọ, gbogbo bó ṣe ṣe. Kódà ẹlòmíì ọmọ ọmọ sọ pé kò tiẹ̀ ní lọ home schooling làwọn ó ṣe fún inú ilé ní ó ti kọ́ gbogbo ẹ̀kọ́ rẹ̀ nítorí kọ́ mọ́ bá rò papọ̀
máwọn ẹni bí ṣètọ́ni ó sọ pé ọ̀dà èyí tẹ́ ẹ ṣeun náà ẹ ti bọ̀ lọ́wọ́ ọmọ yẹn wàá jókòó sínú ilé kò ní mí papọ̀ máwọn èèyàn tí ó dá ṣùgbọ́n nínú ilé òun náà gbogbo àwọn ẹni ibú ayé ni wọ́n jọ rẹ̀ true kí ni o social media yóò sá lo fóònù ẹ máa gbúrò rẹ̀ lórí TikTok ẹ máa gbúrò rẹ̀ lórí Facebook ẹ máa gbúrò rẹ̀ lórí gbogbo oríṣiríṣi àwọn wasailu tawasul ijtimai ẹ máa gbúrò rẹ̀ ńbẹ̀ gbogbo nǹkan tí ó dá láyé kẹ́ tó sọ ó mọ̀ bá burú ṣẹlẹ̀ l'Amẹ́ríkà ní ìsìn báwọn kan rí òhò tí wọ́n lọ kírun ní òhò ọkùnrin àti obìnrin tán ṣe ránù òun ni ó kọ́kọ́ rí kò sí kúrò nílé àṣeyọrí tó bù àyà ilé jẹ́ fún ṣẹ̀tán àṣeyọrí tó bù àyà ni tó fi ń sọ fọ́lọ́wọ́n bá pé àwọn òun ọgbà min bayni aydihim wa min khalfihim wa an aymanihim wa an shama'ilihim wala tajid aktharahum shakirin òun ó dúró dè wọn níwájú wọn lẹ́yìn wọn lọ́tún wọn lósì wọn àwọn tí ó lè dúpẹ́ fún rẹ̀ ọlọ́run tí ó ṣe tiẹ̀ ọlọ́run ní àwọn ọmọ ànábì adama yóò kéré jọjọ èso sinmi o wàláhì kò sinmi ìdílé ń dàrú tó bọ̀ àyà ẹlẹ́hà tó ń lọ nẹ́kọ́ táàfà gbé sínú ilé ẹnu àfọ́ ọ̀kámà ẹnu àfọ́ ọ̀káyàwó rẹ̀ ọ̀kámà nígbàtí ẹlẹ́hà tó bá ń ṣe fàárí lórí social media ẹ wo ṣọ́ọ̀bù ẹ wo kílẹ̀ yín rò pé ṣọ́ọ̀bù yìí wọ́t ẹ wo lọ ẹ wo bọ̀ ẹ tún wo nǹkan bó ń ṣe dúró yìí ẹ wo bàtẹ́ ẹsẹ̀ ń lásán wala ibdina zinatahunna illa ẹ̀yìn nǹkan asọ̀sọ̀ títí àwọn obìnrin tó ń ṣe ọ̀ṣọ́ síbi nìkọ́bù wọ́n tún fi ṣéènì sí yéreyére ẹ wo lórí bú ṣetán ní ọ̀dà ẹ̀yin fẹ́ bojú àbí ẹ bò ó ṣùgbọ́n ẹ̀ máa bò náà ni láàdẹ́ ẹni tó bojú kò ní ṣe fún yín ẹ̀yin fẹ́ wọ jẹ̀lìbáàbù àbí ẹ máa lo jẹ̀lìbáàbù náà ṣùgbọ́n ẹ̀ ní yàtọ̀ sẹ́ni tó rí o ẹ̀yin ọkùnrin ẹlẹ́fẹ́ ṣẹ̀sìn àbí ọlọ́fẹ́ kéwú àbí kò sí wàhálà kéwú gbogbo ké tó ké yẹn náà ò ní yàtọ̀ sọmọ gáràjì ìjọba ń rí ẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ilé kéwú lórí social media afúlà lóde ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ wọn ẹ lọ wò lórí TikTok ọmọ bá ṣe afúlà níjọ́ tán ṣe afúlà ọmọ tó gba ìmọ̀ ẹ̀sìn ọmọ tó ṣe tó hal Qur'an ẹ bá tún rí lórí péjì ẹ̀ àṣedànù ní kọ́lọ́mọjà àṣàṣedànù ṣetán ní dúró dè yín wípé ọ̀fẹ́ Qur'an mọ́ ha ṣùgbọ́n ọkàn ha náà ni fa innaka lam tahfadh al-Qur'an wal-Qur'an la yahfadhuk ọlọ́run ha Qur'an ni ṣùgbọ́n Qur'an ò kíyèsí ọkọ̀ mójútó so ètè ṣetán nìyẹn agbúdọ̀ kíyèsára inna ash-shaytana lakum aduw fattakhidhuhu aduwwa èṣù tẹ́ rí yẹn ọ̀tá yín ni ẹ tètè mú ẹmú lọ́tà kọ̀ mọ́ lórí àwọn ọmọ kéékèèké nìkan o kódà ẹ rí àáfàá míì gan táyé ń gbọ́ wá ṣe àbíkí la fẹ́ sọ lórí àáfàá tó lọ sí institution pé ó ṣe first degree ní àbó second degree ní àbó ṣe PhD ní níjẹ́ fẹ́ ṣe convocation kò ó lè má rọ̀gbọ́n tó bá fẹ́ dọ́gbọ́n sí ó lè rọ̀gbọ́n sí ṣùgbọ́n tó bá ti lè mú ọ pé ó wà ní field bí wọ́n ti ṣe convocation yẹn àwọn aṣọ akọrin chọ́ọ̀chì ó wọ̀ àbáṣọ àwọn akọrin kọ́ni ó wọ̀ sọ̀hún aṣọ àwọn akọrin káwá sọ pé ọ̀rọ̀ gbọ́n dá sí ọ padà wọ́sọ yẹn nítorí nǹkan tó fẹ́ gbà sọ tún yẹ kó o tún máa ya picture kó o tún máa post ara rẹ̀ sáyé nígbà Ọlọ́run ti bàṣírí rẹ̀ báwọn aṣọ yẹn sọ yẹ ọ gẹ́gẹ́ bí àfà ṣùgbọ́n gbà tó rí pé tọ́ àrùn gbọ́n dá sí aṣọ yẹn àwọn ọmọ ìyá tí wọ́n èé ṣe àfà lánàá
táwọn universities kọ́dà jẹ́ pẹ́ lómi kì í sọ ẹ̀kọ́ ẹ̀sìn ló lọ kọ́ engineering ló lọ ṣe medicine ló lọ ṣe ẹ̀rọ àwọn ọmọ ìyá tí wọ́n tún máa dodge wọn ò ní fẹ́ wọ̀ wọn èso ń kéwò lánàá tán bá sì jàjà wọ́ bá bá ti ń ṣe tábà kíá wọ́n ti bọ́lẹ̀ ṣùgbọ́n lénìí àáfóun wá sí tí gbogbo ayé ń gbọ́ wá sí rẹ̀ lórí social media àti ilé ni ó ti wọ̀ tó bá ti fẹ́ wọnú ọkọ̀ báyìí wọn a máa gbé pé marhaba bi shaykhina qadna la shahadata doctora ní àmọ́ ìjàpadà ló wà gbé fìlà yẹtuyẹtuyẹ ìṣàkà sẹ́yìn ti gbàgbé tọ́lọ́run bá sọ ni pé ọlọ́run ọba la yuhibbu kulla mukhtalin fakhur ọlọ́run nífẹ̀ẹ́ ogun tí bá máa ń ṣe fàrí tí ń gbéraga kí ni túnmọ̀ yín ẹ máa stepping ẹ máa gbẹ́sẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ẹ wà wọ aṣọ àwọn aṣọ ìjọ akọrin nínú church tí bùkátà bá ti bùkátà pé kó lóhun wọ́n gbé síta bọ́lọ̀ ti ra bàṣí rẹ̀ odò àwọn tó bá wà ń bẹ̀rù nìkan lẹ́ẹ̀kan rí ọ ẹ tún wá gbé sí péjì yìí ẹ gbé sí status ẹ gbé sí eyín o á di value ẹ̀sìn kankan mọ́yàn lá kò á di value ẹ̀sìn kankan mọ́yàn bó ti lẹ́kọ́ mọ́ níbi tá a ti máa kí sára pé ṣaitan kò fi wá lọ́rùn lẹ́wọ̀ àwọn tó jẹ́ the al-salah al-afadil min al-ulama min shababi sunnah àwọn yẹn dáadáa ẹ̀tún òbí tí èṣù náà tó ní lọ dóde wà níbi nǹkan yẹn fakhar nìyẹn ìgbéraga nìyẹn ìkhtiyalu nìyẹn ìlàbẹ́ fi yẹn sí ìlàbẹ́ fi ṣe àbí kéèyàn ó máa ṣe ìbáàdà ó wà ní umrah ó ń sin lọ́hun ẹ tún gbé social media pé fún àǹfààní ẹ̀yin tẹ́ mọ̀ pé àsí Nàìjíríà ní gbogbo àgbáyé mọ́kànlá yóò ẹ bá wo ẹgbẹ́ wa dáadáa rí pé Kaaba live and direct a ń ṣe tàwáàfù lọ́wọ́ inna lillahi wa inna ilayhi raji'un inna lillahi wa inna ilayhi raji'un at-tawafu ibada tawafu ibada ni ta ló ń fi hàn oríṣiríṣi àwọn nǹkan yìí èṣù ti lọ dúró síbẹ̀ dè wá àfúrá ó ti gbà pẹ́yìn tẹ́lẹ̀ fẹ́ ṣètọ́lọ́run yẹn òun ò rí yín mú láti máa ṣètọ́lọ́run òun rí pé ẹ ti bọ́ ṣùgbọ́n ó lọ dúró dè yín níbòmí ṣọlọ́run bá fi sọ pé ẹ lọ́mọ pé inna shaytana lakum adu fattakhidhuhu adu èṣù tẹ́ rí yẹn ọ̀tá yín ni ẹ mú lọ́tàá kó mọ́ bá bàyín níṣẹ́ jẹ́ níwájú Ọlọ́run gbogbo àwọn nǹkan tó papọ̀ yìí òun la fi rò wípé abùkátà ká níjókòó tí àwọn obìnrin wa tí wọ́n máa gbọ́rọ̀ Ọlọ́run lóòrèkóòrè ó wá lè jẹ́ ẹ̀ẹ̀mejì lóṣù ó lè jẹ́ ẹ̀ẹ̀kan lóṣù ṣùgbọ́n kò lè jọ́sẹ̀sẹ̀ ó sì lè jọ́sẹ̀sẹ̀ náà so tí ó lè jẹ́ pá ní tíra kan tá mú tí tíra yẹn yóò àdírẹ́sì gbogbo àwọn problem àwùjọ yẹn táàfì lè tètè dára wa padà torí pé èṣù ti fọ̀pọ̀lọpọ̀lọ ọkọ mi ò gbádùn bá gbọ́rọ̀ táàfà mi bá ń ṣe ẹ̀ṣùpá ibi ń súnà ní wọ́n pẹ́rẹ́ ṣé bó ṣe kó mọ́ tírìtì ìyàwó rẹ̀ lélẹ̀ ṣé bẹ́ẹ̀ sì ṣe ní kó tírìtì ìyàwó ẹ̀ wọ́n ló ń tírìtì ìyàwó ẹ̀ àwọn èèyàn kan wọ́n live lórí past glory kò sálékún kankan nínú iman kò sálékún nínú bẹ̀rù Ọlọ́run kò sálékún nínú mẹ̀sìn àbí kéèyàn máa gbọ́rọ̀ lọ so ìdí ni tó fi jẹ́ pé ìjókòó yẹn yóò máa wáyé bi'idhnillahi ta'ala so látara àdílé ọjọ́ sábtù nìkan òun náà ni ìjókòó tafsiri yóò máa wáyé lára àárọ̀ báyìí abẹ́ Allah subhanahu wa ta'ala kí ó máṣe gbà ní ìjọsìn lọ́wọ́ wa ẹlẹ́ẹ̀kejì hadith kan bẹnu tíra Imam Tirmidhi tí Ànábì sallallahu alaihi wa alihi wa sallam Abu Dawud àwọn náà gba àwọn ashabu sunan gba hadith yẹn wá Ànábì sallallahu alaihi wa alihi wa sallam inú hadithi jaddu Amr bin Shu'aib wọ́n ní Ànábì sallallahu alaihi wa sallam ní naha an
تناشد الأشعار في المسجد وعن البيع والشراء وعن التحلق فيه يوم الجمعة قبل الصلاة. وزاد أحمد وأبو داود وابن ماجه والنشد الضالة. هنا النبي صلى الله عليه وسلم أقفوا كسو مسلاسي دليوني tí wọ́n máa kọrin pàápàá jùlọ àwọn orin tí ó dá nínú mọ́ṣáláṣí. Ànábì kọ̀ fún wa ká sọ mọ́ṣáláṣí di ibi tá ti máa tajà tá ti máa rajà. Ànábì kọ̀ fún wa wípé ní ọjọ́ júmà kí a máa ṣe àkójọ nínú mọ́ṣáláṣí ṣáájú ká tó kírun júmà. Àtàhálẹ́kù yawm al-jum'a, ìmá kórajọ fún ìdánilẹ́kọ̀ọ́ ni àbí fún kankan ní ọjọ́ jùmọ̀ ṣáájú kan tó kírun jùmọ̀. Ànábì kọ̀. Eléyìí àwọn àfáà ṣàlàyé, ṣé ìdánilẹ́kọ̀ọ́ ṣé kò lè wáyé ní qabla al-jum'a gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣe tafsir. Qabla al-jum'a tánàbí ń sọ yìí òun náà ni àsìkò tó súnmọ́ sọ̀látùl jùmọ̀. Àwọn àfáàjẹ́ kó yé wa wípé àsìkò tó súnmọ́ sọ̀látùl jùmọ̀ àwọn èèyàn kan ó ti dé masjid, ẹ̀yìn fẹ́ yẹn náà fìlà ní, wọ́n fẹ́ máa ṣe tilawatul Qur'an ní, wọ́n fẹ́ máa ṣe adhkar ní. Tẹ́yìn bá tún lọ ń ṣe dárṣù kan ẹ máa gẹ́ ìdí lọ́wọ́ fún àwọn ẹni tán wá fún mọ́sálásí tán tètè dé mọ́sálásí fún ìbádà. So alkarawa yẹn ó ní í ṣe pẹ̀lú àsìkò tó ti súnmọ́ àsìkò tá a fẹ́ kírun sọ̀látùl jùmọ̀, ó ní í ṣe pẹ̀lú ẹ̀. Àwọn àfáà mi àwọn náà dúró lórí wípé kódà gbogbo àsìkò ṣáájú kí jímọ̀ tó tó, torí péjọ jímọ̀ àwọn àdáàbò tó pọ̀ ó wà ń bẹ̀. Wọ́n fẹ́ ka suratul Kahf, wọ́n fẹ́ ṣe àwọn nǹkan míì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Pé ká má jẹ́ kí ṣúgúlù ó pọ̀ ní ọjọ́ jímọ̀ yẹn, ká lè láǹfààní àti lè fún sọ̀látùl jùmọ̀ ní ẹ̀tọ́ rẹ̀. Àfáà Shaykh bin Baz alayhi rahmatullah wala ba'as, wọ́n ní kò sí láìfí ń bẹ̀ kí ìjókòó wáyé fún dárṣù nínú masjid ní ọjọ́ jùmọ̀ qabla sọ̀látùl jùmọ̀ ṣáájú ká tó kírun jùmọ̀, wọ́n ní kò sí láìfí ń bẹ̀ tó bá jẹ́ an yakuna mukhaffafa, tó bá jẹ́ pé níwọ̀n bá tí èsì pé yóò gbàsìkò púpọ̀, tí ó bá ti ní gbàsìkò púpọ̀. Wọ́n ní ṣùgbọ́n wa tarkuha awla, wọ́n ní ṣùgbọ́n tó bá ṣeé ṣe kéèyàn mú kúrò ń bẹ̀, wọ́n ní ẹ̀ ló dáa jùlọ. ṣe eléyìí náà jẹ́ nǹkan tí a tún gbẹ́sẹ̀ lé láti lè sọ wípé a dá dárṣù tafsir tí ọjọ́ jùmọ̀ àdàdúró, a fi mọ lórí yawmu as-sabt nìkan, a wà fi ìjókòó míì rọ́pò rẹ̀ láàrin ọ̀sẹ̀ bayna al-asri wal-maghrib. So eléyìí ó lè máa jàǹfààní fún àwọn tí ọ̀nà wọn jìn, tí wọn ò lè jí wá sí masjid bí ní markaz wa, tí wọn ò sì lè wá bayna al-maghrib wal-isha. So yìí ó fún wọn náà láǹfààní láti lè máa gbọ́ ìdánilẹ́kọ̀ọ́. Àti pàápàá jùlọ àwọn kùdẹ̀kùdẹ̀ níbi tí ṣètọ́nì tó ń sá sí nínú ìdílé ẹnì kọ̀ọ̀kan wa, yálà látara àwa tá a jọkọ ni àbí látara tí social media tó sọ àwọn ẹlẹ́hàá wa dà nínú ilé, àbí látara nǹkan tí social media tó sọ àwọn ọ̀dọ́ tí wọ́n ń pàpè mọ́ra báwọn kẹ́kọ̀ọ́ ẹ̀sìn, táwọn ha Qur'an, táyé ń rí wọn gẹ́gẹ́ bí ọ̀la súnnà. Ẹ rò pé ṣètọ́nù ń ṣeré ni? Kò ṣeré. Ìbànújẹ́ ńlá ni fún ṣètọ́nù kó máa rírú ẹ̀yin ṣàbábá ẹ̀ ti ha Qur'an, al-qira'atul ashr, gbogbo àwọn ọ̀rọ̀ riwaya bíi mẹ́wẹ̀ẹ̀wá ó bẹ lọ́pọlọ yín, mutunul ilmiya ẹ ti ha ẹ̀ ń jẹ́ lẹ́nu ni nígbà tí yẹn ń jẹ́ pa. Ṣètọ́nù ò ní fi yín lẹ̀, ṣètọ́nù ni ọ̀dà ẹ máa ha, kò sí wàhálà, ó ti níbi tí máa dìdó dé, ẹ wà á ha, ìgbésí ayé yín ò ní yí padà sí dáadáa. Bí ṣètọ́nù ṣe máa ń ṣe nìyẹn, ẹ jẹ́ ká kéèsára. Ọlọ́run tó sọ pé inna shaytana lakum adu fattakhidhuhu aduwwa. Kí lẹ fẹ́ sọ lórí ọmọbìnrin tó há Qur'an, tó jáde ilé kéwú, tó gba ṣàhádà, tó ṣe gbogbo ẹ̀?
ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ̀ burú ju Ngozi lọ lórí social media, ó burú ju Ngozi Angelina pẹ̀lú ní kọ́bùsì. sẹ́wọ̀n kí ṣetán kò fi wá lọ́rùn lẹ̀. A gbọ́dọ̀ máa bára wa sọ̀rọ̀ lóòrèkóòrè, pàápàá jùlọ àwọn obìnrin. Niqab jẹ̀lbáàbù tẹ́ ń lò yẹn kò tó fún yín láti fọkàn balẹ̀ bí ẹni pé ẹ ti gba sàtífíkẹ́tì àlìjẹ́nà o. Àyàfi kí jẹ̀lbáàbù kí Niqab yẹn kó bí n tó yẹ kó bí sínú ìgbésí ayé yín. Tí ò bá ti bí síbẹ̀ ẹ yàtọ̀ sẹ́ni tó rìn òhò níwájú Ọlọ́run. Muha Qur'an ó tí di ahlul Qur'an hatta ta'mala bima hafizti. Ó dìgbà tó bá ń lo tó há yẹn, tó bá lọ ha rẹ̀rẹ̀rẹ̀ tó gbogbo competition Quran competition lágbàáyé ìwọ ló ń ṣe kò kíní, tá bá fẹ́ ka Quran ní Saudi gan ìwọ ló ń ṣe kò kíní, ó nítumọ̀ níwájú Ọlọ́run. Ó yàtọ̀ sẹ́ni tí ń mutí níwájú Ọlọ́run. Ó dìgbà tí wọ́n bá lo nítòkè. Ṣùgbọ́n ṣètọ́ ọ̀nà sọ pé ẹlòmínú mò ń ṣe program kan online, mò ń ṣe kíní kan, ṣètọ́ ọ̀nà ní ń tàn yín jẹ. Ó ṣe program 20 minutes lórí ọ̀rọ̀ Quran, ó fi 2 hours ó fi wo pornographic films, ọkùnrin àti obìnrin tó ń bára wọn sùn. Tábà ìwọ ló ń ṣe àti mo ṣẹ̀fẹ̀ gba ìjásà kan lórí àwọn mùtún kan ni lórí gini. Ìṣe how many hours ló fi gba ìlú fi ń ṣe yẹn? Gbogbo tó fi ń ṣe yẹn kò ju 1 hour lọ. How many hours ló ń lò lórí fóònù? Ṣé gbogbo ẹ̀ náà ló fi ń ṣe tó wúlò? Ṣètọ́nù kódà ṣètọ́nù ó tún rán ọ létí, má gbàgbé ọ̀rọ̀ dárùsù tẹ́ ń ṣe online. Ṣètọ́nù ọ̀ràn ọ létí. Bí sọ ma kó ti gba ìjásà 4, ó yẹ kó tún gba ìjásà sí. Ó jókòó tí. Tó bá ti wá parí dárùsù tó ń ṣe láàrin 30 minutes, ṣètọ́nù tún àwọn pé tún wo ẹgbẹ́ bí náà. Nígbà bá jókòó tẹ́gbẹ́ bẹ̀ yẹn, ó wà á lo 3 hours lórí máṣíyà. Ṣètọ́nù ohun tí àchífù tó fẹ́ àchífù. Yóò tún rán ọ létí dárùsù lọ́la. Ó ti gbàgbé ní ọmọ tí gba ìjásà lórí ṣàtìbíyà. Yóò rán ọ létí. Yóò jẹ́ ó lo 1 hour yẹn dáadáa. Tó bá yìí ti lo 1 hour yẹn tán, ó tún lo another 5 hours lórí máa gbọ́ music. Tó bá tó stage kan, sórí dárùsù yẹn yóò padà gbà á tán yẹn lọ́wọ́ rẹ̀, ò ní ṣe dárùsù mọ́. Ibi tó fẹ́ kó o lọ yẹn gangan yóò wá bá ìgbésí ayé jẹ́. Àwọn yóò mọ̀ ẹ̀sìn mọ́ owó háfíìsì ní bó ṣe rí yẹn. Torí pé n ti ń já wa, Zuhair ibn Abi Sulma, ó ní lisanul fata nisfun wa nisfun fuadu. Ó ní tí ń jọ mọ́ ènìyàn nǹkan méjì náà ni, ahọ́n wa àtọpọlọ wa. Tí ṣètọ́nù bá ti lè control ọpọlọ rẹ̀, khalas, ó parí. Yóò sọ ọ́ di ẹ̀dá míì tanyanyan. Kódà ó lè bọ́ débi pé ò ní kírun mọ́. Tó ní kírun mọ́. Tó dẹ̀ mọ́ proof, but right. Ọmọbìnrin kan mò ń bá sọ̀rọ̀ wọ́n fẹjọ́ rẹ̀ sùn mí. Pálapàla ọmọ tí ń lò ní kọ́ pálapàla ní ń ṣe káàkiri. Mo á ránṣẹ́ sí lánàá. Mo á ń bi léèrè wọn. Wọ́n lè wò bójúmọ́. Wọ́n ní bí ọmọ gàtẹ́ ló ń ṣe káàkiri. Ó ṣe wá sọ́dọ̀ mi tó lò ní kọ́ bù. Òun èèlò. Ṣùgbọ́n torí pé ó ń bọ̀ lọ́dọ̀ mi ló ń fi lò. Mo ní ṣé mo jẹ́ bí Ọlọ́run? Ó yẹ kó wá bó ṣe máa ń wá tẹ́lẹ̀ náà. Bọ́n ṣe ròyìn rẹ̀. Àwa ni òun ò lè lò mọ́ nítorí pé company tí wọ́n ń ta fóònù kan lòun ti ń ṣiṣẹ́. Òun bá wọn ta fóònù. So manager ó dẹ̀ sọ wípé òun ń lé customer pẹ̀lú nìkọ́ọ̀bù yẹn. Ìdíyà tó yẹ pé bóun ṣe yọ nìyẹn. Nígbà tó wá yọ nìkọ́ọ̀bù, bóun ní jáàbù ṣe tún wá sá débi ọrùn, khimaru, ó wá fò débi wípé ibi ọrùn nìkan ló kù sí. Ó ní wọ́n ní òun gbọ́dọ̀ wà attractive torí àwọn customers. Èló ni salary tó ń gbà? Ó ní kò níye báwọn bá ṣe tà sí mi. Ìgbà míì lóṣù ó lè jẹ́ 10,000. Ìgbà míì táwọn èèyàn bá wá tán bá rajà dáadáa ó lè jẹ́ 15, ó lè jẹ́ 20. Inna lillahi wa inna ilayhi raji'un. Ṣé torí ìyẹn ló fọ́ sọ khimaru ló sọ dànù, ló sọ niqab ló sọ dànù? Mo ní sọ òní máa ṣe pálapàla gan bẹ̀ báyìí. Ṣé wọn ní máa fọ́ jẹ́ ọlá àwọn ní kò sẹ́ńtà bí àwọn dáa tó bẹ́ẹ̀. Mo ló ti yàkú, ó lóun yàkú, àmọ́ ní ó yìí sọ gbólóhùn kò sẹ́ńtà bí ìyá wọn, ó yìí sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀.
ẹnu tó sọjá lẹ́nu yìí mo ti mọ ibi tí ìrìn àjò rẹ ti jìnnà ó ní kò sórí ìyáláyà wọn bẹ bó ti sọ nìyẹn kò sórí ìyáláyà wọn bẹ ó yìí sọ̀rọ̀ báyẹn tẹ́lẹ̀ àárín ọjà ló wà ṣe yìí tó ṣe jábọ̀ wá iṣẹ́ tó wúlò tó mọ̀ rẹ́sìn rẹ̀ ṣe níbẹ̀ kó o sì lọ́kọ ó lóun ti decide òun ò lè lọ́kọ mọ́ nínú ìgbésí ayé òun hate ọkùnrin I hate them òun ọkọ o gbàgbé pẹ̀lú ohun tó ń ti mọ̀ pẹ̀lú ohun tó ń ti group bí ṣe ń sọ̀rọ̀ fóònù o mo ti ń bá sọ̀rọ̀ fóònù tẹ bá sì rí fóònù ńlá ọkùnrin they are bad wọ́n lò ní pé ọmọ yìí ó jáde secondary school náà pass ní o ẹ bá lè rò kó bá yẹ exposure rẹ̀ ló tó bẹ́ẹ̀ o but ó máa wọ̀ ẹ̀rọ ọmọ mi yóò máa gbòdo ní school ṣùgbọ́n gbogbo ikú tó pa àṣírí social media ẹ lọ bá gbogbo ẹ̀ ló mọ̀ gbogbo nǹkan tó wà níbi ọ̀rọ̀ fóònù pátá gbogbo ẹ̀ ló mọ̀ tí ń bá ń chat èèbó tí ó fi chat ṣètọ́ ní ọkọ̀ ṣùgbọ́n èèbó tí ó fi pass WAEC kò ní mà F9 ni ó gbà ṣùgbọ́n ẹ mọ́ chat pẹ̀lú ẹ̀ kódà kò jáde primary school èèbó tí ó fi chat yẹn gbọ́lọ́n ṣètọ́ ní ọkọ̀ nìyẹn yóò mọ̀ kó lè mọ ráyè ṣiṣẹ́ tí èṣù fẹ́ kó ṣe so ẹ jẹ́ ká kíyè sára o mẹ́jọ yọ lẹ́nu ṣètọ́ lè bọ́ ọdẹ wípé kò ní kírun gan mọ́ níbi tí nǹkan lọ sí ẹlẹ́yà mi ò kírun mọ́ ó sì wà nílé ẹlẹ́yà sí ẹlẹ́yà mi ń bẹ 24/7 fíìmù ni lórí fóònù kò ṣiṣẹ́ o inú ilé náà ló ń wà o tó bá ti gbé dúró báyìí fíìmù ni sáà ẹ̀yin ti gbàgbé pé ní téèyàn ń wò ní gbogbo ìgbà ó mọ nílapa lórí làákàyè làákàyè náà ní ń jẹ́ àwa ní tó ń bẹnu ọpọlọ wa ló sọ wá di dáadáa lẹ́nu tó bá ti change ó dìdàkudà ẹ kíyèsí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe kíyèsí tẹ́ ń fojú wò tẹ́ mọ kíyèsí tẹ́ fẹnu sọ ẹ gbọ́dọ̀ mọ kíyèsí tí ó mọ dúró sínú ọpọlọ èèyàn náà ṣùgbọ́n àwọn nǹkan yìí ó jẹ́ nǹkan tó ń bá yàn lẹ́rù ṣètọ́nù ò ní sọ pé ẹ má dàlé kéwlẹ̀ kò ní sọ pé ẹ má mọ ha Kùránì kò ní sọ pé gòní ni kíní kan gòní ni ní gbogbo ayé òun ló mọ Kùránì kan sí ìtọ́ka pẹ̀lú ṣètọ́nù pẹ̀lú ẹ máa ha ṣùgbọ́n òun ti níbi tó ń dúró dé àlùbáríkà ẹ̀ ha yẹn òun gbà kò ní síbẹ̀ wàláhì tí ń ṣẹlẹ̀ ni ẹ jẹ́ ká kéè sára wa àwọn òbí ẹ má jà jókòó tẹ̀tẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ àwọn ọmọ wa àwùjọ yẹn ń bàjẹ́ ya alladhina amanu qu anfusakum wa ahlikum nar ọ̀pọ̀lọpọ̀ bí tá a ti rò pé ó yẹ ká rí dáadáa ìbàjẹ́ là ń rí bẹ́ẹ̀ yòókù kálukú kéè sára wa pàápàá jùlọ lórí ọ̀rọ̀ fóònù social media ẹ mọ ẹ jẹ́ ká relate pẹ̀lú social media bíi toilet tó ṣe pé gbà tí ìgbẹ́ bá ń gbọ̀n wá nìkan la máa ń wọ̀ bẹ̀ tá a bá dẹ̀ ti gbọ́ bùkátà wa yẹn tán a kúrò bẹ̀ a lè separate ara wa pẹ̀lú fóònù ìgbésí ayé rọ̀ mọ́ fóònù ṣùgbọ́n tó o bá ní bùkátà sí òun ni kò lò ó tó o bá dẹ̀ ti lò tán máa dé lọ gbájúmọ́ nǹkan mi ìgbà tí òkúkú sí fóònù akúkú ń sayé many things wà tí ò so mọ́ fóònù tó yẹ kéèyàn ó ṣe nínú ìgbésí ayé yẹn èyí tó so mọ́ fóònù rẹ tó bá ti ṣe tán kúrò ń bẹ̀ lọ́mọ ṣe nǹkan mi bẹ́ẹ̀ lómi kó tó sùn ó tẹ fóònù sùn bó tún ṣe ń jí báyìí àti ilé yẹn náà fìlà fóònù yẹn ni ó tún máa tẹ̀ kọ́dà ẹlòmí bá débi pé wọ́n máa pèrún báyìí yóò ní wà láì òun ò gbọ́ fóònù ló ń tẹ̀ tí wọ́n fi kírun tán kò ní lọ kírun ṣùgbọ́n àwọn nǹkan wọ̀nyí láàfin rò pé ó yẹ kí ìjókòó yẹn máa wáyé ká máa ń ra wa létí ọlọ́mọdé kí ṣe tọ̀nà ọjọ́ wa lérè so fún àǹfààní gbogbo wa irú yomul juma tó ń bọ̀ kò ní sí darso tafsir ní juma ṣùgbọ́n yomu sabt yóò máa wà lọ́la darso tafsir yóò wà sabt tó ń bọ̀ àti yọ yomul juma nítorí àwọn nǹkan tó pọ̀ tó rọ̀ mọ́ àti nítorí hadith eléyìí tá a kà fún àyẹn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ àwọn afá pọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n wọ́n ní tárìkù àwòlà nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ tó rọ̀ mọ́ ń tá a ṣe ní yawmul jumu'ah abẹ́ Allah subhanahu wa ta'ala ilé tí a wí ọlọ́dẹ kò ṣe wà láǹfààní
àwọn ètí àti ń gbọ́ tẹ́lẹ̀ náà ọlọ́run jẹ́ kó wúlò fún wa òkun ekun kó ní mọ̀ mọ́nú o má jẹ́ kí ṣòwò bá ọ níṣẹ́ jẹ́ o wàhálà tó ń ṣe nídìí tọ́lọ́run yìí kò yẹ kí ṣètọ́nù ọkàn dànù àbí kò kàn ṣe kò mọ́ bá nǹkan kan níwájú ọlọ́ olórí ibú ṣètọ́nù kò sẹ́ni tí ò ní sáìsì rẹ̀ lọ́wọ́ nínú gbogbo wa àbọ̀ lọ́wọ́ rẹ̀ ẹ jẹ́ ká máa àṣẹ́sì ara wọn gbogbo wa pa ṣé mi ti fẹ́ máa bọ́ sí ọwọ́ ṣètọ́nù bá kò yọ ẹnìkankan lẹ̀ o kò yọ ẹnìkankan wálẹ̀ agbọ́dọ̀ máa ronú gbogbo wa ṣé kìí ṣe pé ṣètọ́nù lélẹ̀ ṣé kìí ṣe pé ṣètọ́nù lélẹ̀ káàtì máa gbéra wa padà kọlọ́wọ́n bá subhanahu wa ta'ala kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa sallallahu wa sallama ala nabiyyina muhammadin sallallahu alaihi wa sallam wa ala alihi wa sahbihi wa sallama taslima subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.